ẹ̀yin lẹ́jọ́ jà lórí Tomiland Bridge, ẹ̀yin lẹ́jọ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, ó lọ sọ́dọ̀ ọlọ́pàá kó lọ sọ nǹkan báyìí, ẹ wá send gbogbo information tí kò bá jẹ́ pé wọ́n ti plan ní ẹ̀ sílẹ̀ wípé àwọn tó fẹ́ hijack game yẹn wọ́n ti hijack ẹ̀ mọ́ wọn lọ́wọ́. Why tó jẹ́ wípé èèyàn kú, ayégun ò tí ì bá yín, ayégun ò tí ì dájọ́ nígbà tí Mohbad kú, àwọn èèyàn ò tí ì ṣe ìdájọ́ kankan nígbà tí ọmọ yẹn kú ni mò ń sọ fún yín o. Ọjọ́ Tuesday tẹ́yìn announce pé ó kú, nǹkan kò tí ì sí plan lẹ́lẹ̀ fún. Ẹ jẹ́ ká jọ ronú, mo fẹ́ kémi àti yín jọ ronú ọ̀rọ̀ yìí. Ìgbà tí ìmọ́lẹ̀ kú, ọjọ́ Monday ló kú, ṣùgbọ́n wọ́n dápẹ́, wọ́n fi ń tú gbogbo ohun tó wà nínú ilé pátá, wọ́n tú gbogbo everything tó wà nínú ilé ni wọ́n tú. Wọ́n yọ DVR lọ, gbogbo àwọn nǹkan tó lè jẹ́ bí evidence wọ́n kó kúrò, àwọn fídíò tán máa lò wọ́n ti pile ẹjọ́ lọ́wọ́ ara wọn. Ẹ ti send yẹn sí Jeans Lover, ẹ ti mú Instablog Naija, ẹ fún ní information pé Mohbad ní ear infection. Ìgbà tán ní Mohbad ní ear infection, èyí tó jẹ́ ẹ̀gbọ́n Wùmí jáde ńgbà náà, ó ní ear infection rọ́wọ́ ni Mohbad ní, ń tẹ́ fi máa mọ̀ pé manipulation ni wọ́n. Ó ní kò ní ear infection pé sẹ́ni tó ń gbàgbé lírísì, ẹni tí kì í gbàgbé lírísì orin. Ìgbà tó dijọ́ kẹta tí wọ́n ju voice note Wùmí síta gbà níbi tí Mohbad ti ń fún wọn ní èpè, bíjọ́ kẹrin ni, tí Wùmí ti ń sọ fún wọn pé tẹ́ bá pa òun ẹ lè pa gbogbo ẹbí òun, ó ti pẹ́ tẹ́ ti ń sorí burúkú nínú ìran yín, àwọn mọ̀ pé wèrè ni yín nínú ìran yín, pé ẹ ti bugijẹ ní ìdìgbòlugi nínú ìran yín, ẹ fẹ́ pa òun àbí tó bá jẹ́ òun lòun kọ́kọ́ kú, ó lóò ní nísinmi ayé, ẹbí yín kan kò ní nísinmi látòrí ìyá yín lórí àbíkan rẹ̀, ìkankanú yín ò ní nísinmi. Ìmọ́lẹ̀ ló sọ bẹ́ẹ̀, not me. Ó lẹ́ẹ̀ nísinmi nínú ayé, ó lọ́kàn yín ò ní balẹ̀ tó bá jẹ́ òun lòun kọ́kọ́ kú. Ó ní mo ti ń wò wọ́n náà ti pẹ́, mo ti ń wò wọ́n náà, kì í ṣe pé mi ì rí wọ́n náà, mo ti ń wò, mo kàn fi ẹ́ lọ́lọ́run lọ́wọ́ ni, mo kàn fi wọ́n náà lé kóòtù Ọlọ́run lọ́wọ́ ni, mo fẹ́ kọ́ Ọlọ́run kó máa ṣe ìdájọ́ rẹ ni, kì í ṣe pé mi mọ̀ pé wọ́n náà ń ṣèkà fún mi, kì í ṣe pé mi mọ̀ pé wọ́n gangan ó fẹ́ ṣekú pa mí, kì í ṣe pé mi gangan mọ̀ pé wọ́n gangan apààyàn ní ẹ̀, kì í ṣe pé mi mọ̀ pé ọ̀dájú ènìyàn ní ẹ̀, wípé wọ́n gangan fẹ́ pa mí. Ìwọ gangan mò ń wò wọ́, kí ni ìtumọ̀ kí ọkọ máa ní mò ń wò wọ́ náà? Ohun tí Mohbad sọ fún Naira ń ló sọ fún Wùmí náà pé tó o bá sá ti pa mí lẹ́ni ìwọ ló pa mí, tí n bá kú lẹ́ni ìwọ ló pa mí. Ẹjọ́ ẹwọ ìyẹn mi pé wọ́n máa ń provoke èèyàn nínú ìran wọn, wọ́n lè provoke àwọn èèyàn débi pé ẹ̀mí máa fẹ́ bọ́ lẹ́nu èèyàn. Ẹni tí ò bá gallant tán bá rope ẹ kó tó lè rórí bọ́nú ẹ̀, wàláì wà tó o bá wà kí ẹ fún tí wọ́n gago ò gallant fún rẹ̀, tán bá rope ẹ lásán, tán bá rope ẹ wàláì ò ní fẹ́ bọ́ mbẹ́. Ẹ wo èyí tí wèrè yìí ṣe onípalàbà, ẹ wo èyí tó jẹ́ palàbà yẹn, èyí ọ̀bùn rárá ẹ̀, ọ̀bùn rárá ẹ̀ ajímárórí, ọ̀bùn rárá túbúlẹ̀ ẹ̀ǹgèrè òde. Onípalàbà tí rún palàbà mọ́ wọn lórí, tí wọ́n ní dìde lórí ìjókòó tíbẹ̀ náà wọ́n ti jẹun pẹ̀lú ọ̀bùn wọn ní fọyín, túbúlẹ̀ gèrè òde, gbogbo inú ilé ó mọ ọrùn ní hàìhàì. Ọmọ yẹn yẹ̀yẹ́ wọn jọ́nà, ẹ wo tó ṣe ń bí manipulation tó ṣe ń bí. Ṣé bẹ́ẹ̀ ni tó bá daft ń ló máa believe ń tán sọ jáde. I don't have any secrets. Ẹni ọkùnrin nínú justice for Mohbad yìí tó bá lè mi àtò ń jọ ń sọ̀rọ̀ à ń ṣe camera down kó gbé jáde, àbí mi àti ẹ̀gán jọ ṣe fídíò kọ̀ rí, àbí kankan nínú wọn tẹ̀lé sọ fún mi pé àwọn kọnu sí mi mo gbà fáwọn, àwọn tó kọnu sí mi wà bọ̀ mi ní interest nínú àwọn tó ṣe justice yẹn. Yes, àwọn tó kọnu sí mi wà mi ò ní interest. Àmọye mi tí mo ti sá sí blocking wọn torí pé mi ò dẹ̀ dá wọn lò ní, ó fi dàbí pé mo ní ọ̀tá tó pọ̀. Tẹ́ bá rí ẹni ọkùnrin tó ń drag mi anyhow tó ń bú mi, gbà pé ó ti wọnú inbox mi ìdá lónìí. Ẹni ọkùnrin tó bá ń drag mi torí pé dragging ti ẹ̀ pọ̀, gbà pé ó ti wọnú inbox mi wá. Ẹ sọ fẹ́ nìyẹn kó fi real account ẹ̀ bú mi. Ẹni tẹ́ bá rí tó ń bú mi lọ́kùnrin, ẹ gbà àní ẹ sọ fẹ́ nìyẹn pé kó fi real account ẹ̀ bú mi. Ó ti kọnu wá, ó ti wá
wọ́n máa ń ẹ sáà rí wọn ṣe máa ń bínú kò mí nígbà tá bá gbà fún wọn nǹkan tó dáwọ́ ọ̀lẹ wọn irú èèyàn bíi tiwọn náà nù tó bá jẹ́ pé àgbà fún wọn ṣé bí wọ́n ṣe máa treat wa náà nù ìwà wọn náà la rí so a dẹ̀ lè fẹ́ ní how person torí mi ìfẹ́ fi ọkọ tó jẹ́ pé mi ni màmá pàṣẹ fún àwọn náà máa ń ganu wá ó ṣe ń jàre wọ́n fẹ́ gbẹnu sí wọ́n fẹ́ ganu sí ni kò dẹ̀ sáàyè mi ìfẹ́ fi ọkọ tó jẹ́ pé mi ni màmá pàṣẹ tí màmá pàṣẹ fún mo fẹ́ understanding man tó máa understand mi tó jẹ́ pé gbà tí mo bá bínú kò ní rò pé bóyá mo ń control tàbí tí n bá tí ó jókòó tó jẹ́ pé yóò lè gba ìmọ̀ràn lọ́wọ́ obìnrin ọkùnrin tó jẹ́ pé yóò mú mọ̀ràn wá máa mú tèmi àjọ join rẹ̀ papọ̀ ọkùnrin tó jẹ́ pé a lè jọ join ìmọ̀ràn papọ̀ mọ́ra wa ni mo fẹ́ kì í sí ọkùnrin tí ò lè gba ìmọ̀ràn lọ́wọ́ obìnrin tí ó máa fojú look down obìnrin mi ìdẹ̀ fọ́kọ tí mo pàṣẹ fún tó jẹ́ pé bóyá èmi ni máa pàṣẹ jù mi bá máa wẹ̀ látàrọ̀ dalẹ́ kò ní lè complain bí n bá wà lórí life dalẹ́ tí ò ní lè sọ pé tó tí ò ní sọ fún mi pé yá dìde ń bẹ̀ yẹn tí màá dẹ̀ down tí ì ṣe pé bóyá tó bá ní dìde máa dìde tó ṣe èrè irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn kọ́ lè mi need ọkùnrin tó jẹ́ pé yóò lè bá mi wí tí ó lè sọ̀rọ̀ sí mi tí ò ní kí n kúrò gbogbo nǹkan ìwà tí mò ń wù tí yóò bá dáa tí ò ní ó ti tó dẹ̀ rí pé kò dáa irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ni mo need mi fi ọkùnrin tó pé mi ni máa pàṣẹ fún ọkùnrin tí ó dé láti ibi iṣẹ́ tí mi ní lè tiẹ̀ kọ́kọ́ àdírẹ́sì kí n kọ́kọ́ tiẹ̀ kí n pa tí mò ń ṣe yẹn tí kí n tiẹ̀ kọ́kọ́ dá lónàá kí n kọ́kọ́ lọ bá kí n kí sí ẹ̀ kí n dì mọ́ you are welcome my darling kí n kọ́kọ́ mú oúnjẹ rẹ̀ kí n sáfù ẹ̀yìn èèyàn mi ẹni sùúrù mò ń bọ̀ kí n kọ́kọ́ sáfù oúnjẹ fún ọkọ tó ti lọ látàárọ̀ èmi ń bẹ ń lé kí n kọ́kọ́ sáfù oúnjẹ rẹ̀ kí n bá ti mọ táìmù tó ń bọ̀ pé ó ti fẹ́ẹ̀ dé kí n kọ́kọ́ lọ sáfù oúnjẹ rẹ̀ sílẹ̀ náà omi tó máa fi wẹ̀ kí n kọ́kọ́ rọ̀nù ẹ̀ sílẹ̀ náà aṣọ tó máa wọ̀ kí n kọ́kọ́ fi yẹn sílẹ̀ boxer tó ń gbé bọ̀ láti ibi iṣẹ́ kọ́kọ́ change ẹ̀ náà oúnjẹ rẹ̀ ti wà ń bí kódà mo ti sáfù oúnjẹ yẹn sórí tébù o mi ti sáfù ẹ̀ tó fi dé o at least mo ti ẹ̀ kọ́kọ́ gbúdọ̀ dìde bó ti ẹ̀ ṣe 3 minutes kí n kọ́kọ́ kúrò lójú kan tí mo wà yẹn náà kí n kọ́kọ́ lọ attend sọkọ mi pé ó káàbọ̀ kí n kọ́kọ́ àwọn ọkùnrin bẹ́ẹ̀ lèmi fẹ́ kì í sọ ọkùnrin tó yẹ pé yóò wọlé ó lọ náà nu ọba wà ń bẹ́ẹ̀ ọkọ òde ọ wà ń bẹ́ẹ̀ náà ni irọ́ mi ìfẹ́rú ọkọ tó yẹ pé mi ni máa pàṣẹ fún ọkọ tó yẹ pé òun ló máa jáde fún mi tí ó lè control mi ni mo fẹ́ kì í ṣe ni tèmi máa control tí mo bá ń bínú tí ó lè sọ mi pé tó tí ó tiẹ̀ lè dì mọ́ mi lọ́rùn tí sì dákẹ́ kì í ṣe lè tó pé máa fọwọ́ ẹ̀kúlé ọwọ́ yí dànù pé sọ́ọ̀ṣì ìrìnsẹ́ kó ṣì kú omi kì í sọ ọkọ tó yẹ pé màá kọ́ ọmọ mi sí ẹ̀gbẹ́ màá máa dán wèrè wò ọkọ ò ní lè bá mi wípé ó tó pa show tó ń ṣe lọ́wọ́ yẹn mi ìfẹ́ gbọ́ nǹkan kan mi mọ̀ n tó ń ṣe yẹn ó yá kọ́kọ́ pa náà tí ẹ̀ kọ́kọ́ pa tí màá lè respect èmi náà lè pa kì í sọkọ tí màá máa dójú tì káàkiri kì í sọkọ tí màá máa yẹ̀yẹ́ ká mi ìfọkọ tí màá fi ṣẹlẹ́yà kiri ẹni tó jẹ́ wípé èmi yóò pàṣẹ fún mi ni mo fẹ́ so mi need anyhow man tó bá rẹ́ ní bọ́dì wọn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní drag mi gbà wọ́n ti kọnu sí mi àwọn náà kún bẹ́ẹ̀ àwọn tó star mi tí tẹ́ni ò gbà fún mi ìmọ̀ye èèyàn tí mo fẹ́ ẹ jẹ́ kán bú mi dáadáa ẹ sì mọ̀ páwọn náà máa ń pàṣẹ fọ́kùnrin ẹ worú wù mí torí pé wọn àti Mohbad wà ní gègé wọ́n ní tó bá lọ́ọ̀kì aṣọ mọ́ Mohbad lọ́rùn báyìí ó máa sọ pé ó máa kóbìnrin máa gbólóhùn pé ó máa hẹ́ndì kárí ọkùnrin kẹ́ máa fi ikú halẹ̀ mọ́ ọkùnrin olórí burúkú ìran ìjà ìran òfò ìran àdánù àwọn ẹni Nàìjíríà ẹ̀jíkò kọkùnrin kóbìnrin máa sọ pé ó máa hẹ́ndì kárí ọkọ kó dẹ̀ ṣe within 30 minutes within 45 hours ó dẹ̀ parí iṣẹ́ yẹn ó dẹ̀ lọ bẹ́ẹ̀ no kò tí wọ within 24 hours ni kò sì tí wọ 24 hours gan ó dẹ̀ end career yẹn kò wọ 24 hours career yẹn dẹ̀ end ẹ tún wá wo bó ṣe manipulate gbogbo ẹ mọ̀ tó ṣe fún gbogbo àwọn boys tán wà nínú ilé yẹn tó fi di wípé gbogbo àwọn boys ni ò lè sọ̀rọ̀ wọ́n ti manipulate wọn ni wọ́n ti fi nǹkan èjì wọ́n ti fi manipulate àwọn boy yẹn ilẹ̀ fi di pé kan nu wọn ò lè sọ̀rọ̀ wọ́n ti wọnú páńpẹ́ ṣẹ́yìn mọ páńpẹ́ tó ti àwọn ọmọ yẹn bọ̀ òun náà lẹ́ ń rí níta yìí nǹkan ní ọ̀tọ̀ ní tí wọ́n ṣe fún yàn ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ pariwo pó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní tí ó ṣẹlẹ̀ tẹ́jọ ṣe ọ̀tọ̀ ní tí wọ́n pariwo pó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ change narrative yẹn mọ́ yín lọ́wọ́ tó ò ní lè bọ́nú ẹ̀
wọ́n ti kó àwọn ṣe rí àdúrà kì í ṣe pàdúrà ò lè jẹ́wọ́ wọ́n ti wọ àdúrà láti ilẹ̀ wá ṣe bẹ́ẹ̀ ni wọ́n náà láti gbọ́ pé nígbà tí Mohbad kú pé àdúrà lásán tí Wùmí bá fẹ́ wọnú yàrá tó bá fẹ́ wọnú yàrá tí Mohbad ń gbé lásán nínú yàrá Mohbad pé wọn ò ní jẹ́ kó wọlé pé wọn kì í jẹ́ kó wọlé wọ́n ló ẹsẹ̀ máa bẹ̀bẹ̀ ni kó tó wọlé pàdúrà ò ní fún àdúrà máa já kí ìgbà wọn lọ́wọ́ ni pé gbàngbàngbàngbàng wọ́n dẹ̀ débẹ̀ láti ibi tán lọ àti yá wọn ìwọ̀n yóò ṣe ẹlẹ́ṣí òṣì wọ́n kó sì délé wọ́n dẹ̀ change narrative yẹn ṣe báwọn náà sọ pé ìyá Mohbad ń kanra kiri nínú ilé gbogbo bí ìyá Mohbad ṣe ṣe wọ́n dẹ̀ táré tójú bọlé wọ́n ṣiṣẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n fáwọn ọmọ ọlọ́mọ jẹ wọ́n dẹ̀ wọ́wọ́ ẹ mọ ibi tán mórúkọ wọn lọ tán fi gọ̀ ẹ mọ tán ti dà sínú omi fún wọn nígbà tán wà nílé ẹ mọ tán ti dà sínú oúnjẹ fún wọn tó fi di pé ìyá Mohbad dọ̀dẹ̀ fún wọn tó fi di pé àdúrà dìdìrìn fún wọn tó fi di pé wọ́n lè rí ọmọ yẹn mú mọ́lẹ̀ tọmọ yẹn dẹ́gbà gbogbo nǹkan kọ́ lówó nínú ayé kì í ṣowó ní gbogbo nǹkan kì í ṣe owó nìkan náà fi mú àwọn ọmọ yẹn wọ́n ṣe àwọn iṣẹ́ kan fún wọn ló fi di pé àdúrà dọ̀dẹ̀ fún wọn ṣe báwọn náà sọ pé àdúrà ò dọ̀dẹ̀ fún wọn láti bẹ̀rẹ̀ ipò ó máa kanra kiri inú ilé ni tọmọ yẹn inú máa bí ìyá Mohbad gan ló máa ń kanra kiri nínú ilé ni wọ́n ní ìyá máa ń jà kiri nínú ilé ńgbà náà ni ṣẹ́yìn mọ ibi tán sáré lọ pé àwọn eléyìí ẹgbọ́n tó sọ wọ́n ní ìyá Mohbad bẹ́ẹ̀ ó máa ń ṣe ìpè ńláńlá nísàlẹ̀ ní èpè gidigidi ìyá Mohbad máa ń ṣẹ́ ní ìsàlẹ̀ èpè ńláńlá ló máa ń ṣẹ́ ní ìsàlẹ̀ ṣe báwọn náà fẹnu ara wọn sọ ohun tó jọ ṣẹlẹ̀ láàrin wọn ẹni tó wá ń bínú yẹn tó ń ṣẹ́rú èpè yẹn tó ń ṣàdúdú nǹkan yẹn ẹni yẹn kàn déédéé dọ̀dẹ̀ fún wọn lẹ́ẹ̀kan náà ṣé ẹ rò pé owó nìkan ni ṣówó nìkan lẹ pé ṣé ẹ mọ tán ti fún wọn jẹ ẹ mọ tán ti gbé wọn travayé ẹ mọ tó ti wà nínú brain wọn tán ti fi síbẹ̀ tó fi wá di pé ẹnìyẹn dọ̀dẹ̀ tó fi di pé ó dọ̀dẹ̀ ẹ wo ọjọ́ kan ìjọ tí nǹkan kan ti ń fura bọ̀ rèé ẹ̀yin lẹ ní Wùmí ọwọ́ rẹ̀ ò mọ́ nínú kú tó pa ọkọ rẹ̀ kó wá sọ síta ẹ tún ní kí bàbá kí ìyá Mohbad kó mú Wùmí dání kó mú Wùmí lẹ́yìn kó lọ bẹ̀ bàbá kó lọ ṣàlàyé tó ṣẹlẹ̀ fún bàbá á dẹ̀ dọ́dọ̀ bàbá bẹ́ẹ̀ yẹn á dẹ̀ gbọ́ ẹ̀dẹ̀ lẹ́yìn wá justice kí Wùmí mú dání kán lọ settle rẹ̀ out of the court kán lọ settle rẹ̀ nulẹ̀ kán lọ fọwọ́ létòó ṣẹ́yìn mọ́ tán ti ṣe fáwọn ọmọ yẹn ṣùgbọ́n bí àìkíyèsára náà ló fa náà àìkíyèsára ni wọ́n lè ṣẹ́yìn mọ́rú manipulation tán ti ṣe fáwọn ọmọ yẹn ẹ rò pé tí ìbá ṣe pé prime boy gangan ya wèrè ẹ rí pé wọ́n tún manipulate prime boy níbẹ̀rẹ̀ ẹ rí bó ṣe kọ́kọ́ manipulate prime boy nígbà tó kọ́kọ́ jáde ni tó ní gbogbo fídíò bí tí wọ́n náà ti búlì Mohbad ló wà nílẹ̀ ẹ wo ohun tó fi mú òun náà ọmọ yẹn ya wèrè mọ́ wọn lọ́wọ́ ni pé àlélẹ́sẹ̀ ṣí èrè ni ẹ wo bó ṣe hook ọwọ́ prime boy ó ní gbogbo evidence gbogbo ibi tí o ti bully Mohbad tí wọ́n náà ti ṣèkà fún tó ti na Mohbad tẹ́ ti jọ jà gbogbo ẹ̀ ló wà ńlẹ̀ o kí ọmọ yẹn mọ̀ bá sọ̀rọ̀ ìyẹn náà kọ́ fi hook ẹ̀ tó kọ́ ń dẹ́rù bá yẹn náà gbà náà wípé gbogbo ẹ̀rí yẹn wà ńlẹ̀ bọ̀ tó rí pé ọmọ yẹn mọ̀ pé òun ò bá wọn jẹ òun kọ́ ló ń gun ní nǹkan kan òun ò gun ní nǹkan kan bẹ̀ yẹn ló fi stand on his feet pé no sẹ́ àlẹ́ mi kọ́ ni mo bá jà ṣé bẹ́ẹ̀ gbọ́ èyí tó sọ èyí tó palàbà yẹn túbú ilé gèrè òde ẹ̀gbọ́n tí túbú ilé wí ni ó ní Wùmí sọ fóun pé prime boy ló fi oògùn gbá ó fi gbá Mohbad tó fi kú wọ́n dẹ̀ rorú ẹjọ́ yẹn fún ìwọ dẹ̀ mọ̀ ọdẹ̀ gbọ́ ọwá nígbò padà tán níwọ tó rá sírí ìgbò padà tán tó rá sírí yẹn so ìgbà tó padà October ló padà kúrò ńbẹ̀ ó dẹ̀ sì ń fa wàhálà lọ títí di June 2024 gbogbo akọ́lọ̀dẹ̀ náà gbogbo akọ́lá daft torí tí ìjà bá wá ṣẹlẹ̀ ìwà ọ̀dájú tí nǹkan bá ti ṣẹlẹ̀ láàrin ìwà àtẹ̀yàn kan ó lẹ́mì ìdáríjì wà sáré fẹ́ destroy ẹnìyẹn wà fẹ́ kẹ́nìyẹn wálẹ̀ lójijì tèmi ó lè dùn mí o tèmi ó lè dùn mí o àò èbú tó búya rẹ kù tèmi ó lè dùn mí mo ní tèmi ó lè dùn mí o tèmi ó lè dùn mí o àò èbú tó búya rẹ kù tèmi ó lè dùn mí ṣé tèmi ló fẹ́ dùn mí èwo nínú ìran wọn ni wọ́n ti bring it down bí nǹkan kékeré bá ṣẹlẹ̀ báyìí àfi tí ẹni yẹn bá wálẹ̀ ẹ wo orí ìbínú burúkú náà tí Wùmí bí tó pe bàbá Mohbad lórí fóònù
ẹ wo orú èpè tó wọn bàbá yẹn lórí fóònù sí ọmọ gidi ọmọ rẹ̀ kan a máa ń tó fi lè ṣé ìgbà tó fi lè ṣerú yẹn fún bàbá ọkọ kí ni ò lè ṣe fún ìyá ọkọ rẹ̀ kí ni ò lè ṣe fún Mohbad tó jọmọdé nígbà tí bàbá tó dàgbà tó bẹ́ẹ̀ yẹn tó fi lè ṣerú nǹkan tó bẹ́ẹ̀ yẹn fún bàbá Mohbad. mo ń béèrè lọ́wọ́ yín ni o ẹ máa dá mi lóhùn bí máa ṣe ń sọ̀rọ̀. ìyá Mohbad sorry ń bọ̀ wá mo fẹ́ play fídíò yìí ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́. tèmi ò lè dùn mí o tèmi ò lè dùn mí o o èbú tó búya rẹ kù tèmi ò lè dùn mí. Bó ni fídíò yẹn gan wà gan. Tèmi ò lè dùn mí ibi ìkọ́ ló wà o. Tèmi ò lè dùn mí o tèmi ò lè dùn mí o èbú tó búya rẹ kù tèmi ò lè dùn mí o wàá fẹ́ gbókú ó máa kékú ni ó máa gbókú ni ó máa kékú ni. Ẹ mọ fídíò ibi tí Wùmí ti pè bàbá Mohbad I have the voice but ọ̀nà rẹ̀ jìn tó ti ń ṣépè fún bàbá Mohbad ó yẹ kí n rí lórí bíbà bọ̀ lẹ́pẹ́ yàn kan bírè mi léèrè ìjọwọ́ I think I have to see I have the video bọ̀ èbú tó búya rẹ kù tèmi ò lè dùn mí tèmi ò lè dùn mí o tèmi ò lè dùn mí o ṣebí ló wà èbú tó búya rẹ kù tèmi ò lè dùn mí o bàbá a padà wá a padà rí ọ lè bá ń double tap screen rẹ a padà wá. Ẹ rántí voice note yẹn tó ní tí nǹkan kan bá ṣe ìyá òun tí nǹkan kan bá ṣe ọmọ òun tí nǹkan kan bá ṣe ìyá òun tí nǹkan kan bá ṣe òun máa pààyàn ní bàbá òun máa pààyàn ní bàbá orí yín burú ní bàbá ayé yóò ní dáa kò ní dáa fún yín ẹ bó ṣe ń ṣe pé ẹ ti mọ̀ pé wọn kọ́ wọn lé ìran àbí ìkọ́ àkọ́gbà ni wọ́n God protection ìran àbí ìkọ́ àkọ́gbà tí ìran wọn bá dẹ̀ràn tó gba ẹ̀kọ́ tó jẹ́ pé wọ́n ti kéèyàn tiẹ̀ tó lè bú àgbàlagbà á jẹ́ pé bóyá àgbàlagbà yẹn wá fún ọ ó ti wá fún ọ ní wàá tó kìíní lọ èèyàn tiẹ̀ máa bẹ̀rù èèyàn máa níbẹ̀rù èèyàn máa lẹ́nìkan pé èèyàn kan mo tiẹ̀ tijú kò sẹ́ni tẹ́mi náà ò lè fún lésì ṣùgbọ́n kí n tó fún ẹ ní àgbàlagbà ní èsì ó máa dé góńgó ìfún ìwọ tó jọ ọmọdé gan kí n tó fún ọ lésì gan ó máa dé góńgó á jẹ́ pé o ti fẹ́ há mi lọ́rùn á jẹ́ pé o ti kọjá yẹ débi pé kó má rò pé bóyá o ya wèrè kó má rò pé bóyá o lé àbí o mọ̀rọ̀ sọ mi ìdẹ̀ níbẹ̀ pariwo bí ajá torí mi ń ṣe dìgbòlugi lẹ́lẹ́lẹ̀ la máa mú èmi ò kí ṣe dìgbòlugi mi tí ìyá wèrè débẹ̀ ẹ̀yin lẹ́ ń bugi jẹ́ nù ran yín ìwọ náà wà búrò ó ń bugi jẹ́ bí ò bá bugi jẹ́ a máa pe bàbá ọkọ a máa gbẹrú wọn bí mi re kí n pe bàbá ibi báwọn níbo ọ pe bàbá ibi kí ló fẹ́ jẹyàn kan gbá kò sẹ́ni tí ò rí dojúkọ nílé ọkọ tiẹ̀ kò sẹ́ni tí ò ní ìdojúkọ tiẹ̀ kí n wá gbé fóònù kí n wá mú bàbá ọkọ mi kí n máa pè lórí fóònù kí n máa gbé sépè ìyẹn túmọ̀ sí pé ọkọ tó wà nílé kílẹ̀ mọ̀ tán máa ṣe fún Mohbad ìmọ́lẹ̀ tó ń kéré kílẹ̀ mọ̀ tí ojú mọ́lẹ̀ máa rí tó fi lè perú bàbá ẹ̀ tó ń gbèrú sépè yẹn tó ń gbé bàbá ọkọ sẹ́rú èpè yẹn tó ń fi irú èpè ńláńlá bẹ̀yẹn ránṣẹ́ sí bàbá tó bí ọkọ o tún wá respect pé wo àti ẹlẹ́jọ́ jà ó ti gbẹ̀mí ọmọ rẹ̀ o respect pé o ti kọ́kọ́ gba ẹ̀mí ọmọ rẹ̀ dànù pé ìwọ ló máa pa ọmọ rẹ̀ dànù ìwọ ló máa gbẹ̀mí ọmọ rẹ̀ dànù o tún fìyẹn sí
o tún wá ń lo ògbójú ẹ ti mọ̀ pé ògbójú náà máa ń lò tán bá ti ṣe nǹkan tán wọ́n wá sọgbọ́n yí lé yín lórí pẹ̀yìn lẹ ṣe manipulation wọn ti pọ̀ jù mo rí géèmù yẹn mo ṣẹ̀ṣẹ̀ rí drama yẹn ni ó ṣe clear pé Ọlọ́run fẹ́ kí n lẹ́ẹ̀ náà ni kí n tún mọrú èèyàn tán jẹ́ because wọ́n máa manipulate gan wọ́n á ṣe nǹkan tó báyìí wọ́n á dẹ̀ ti pé wọ́n ló ṣe nǹkan yẹn tán bá ti rí pé àwọn ti jẹ̀bi àtúnwáwí tán wọ́n á máa lẹ́ regret pé kí ni sí wọ́n ló ń fún wọn lóúnjẹ ó regret pé ó ń bá mi jà ó regret pé ó bá mi jà àbí ó regret pé ó ta sí mi ó regret pé ó bá mi jà ó regret pé ó ta sí mi ó fún mi lóúnjẹ ó fún mi lówó ìwọ kọ́ ló ń bọ́ mi kó mú nǹkan kọ́rọ̀ tó ṣẹlẹ̀ gan mo ti stay away from you kí wá ní regret tó wá wà ń bẹ̀ ìwọ ló regret pé ó kọjá ìyẹn sọ́dọ̀ mi èmi kọ́ ni mo kọ́ fún wọn a máa rojọ́ òsì àti ìyá tí mo rí tí wọ́n send voice note ẹ̀ sí mi ìyá yẹn mo kàn máa fún ní kìlọ̀ ntì ẹ̀ kó bí one ẹjọ́ tó o bá mọ̀ ń pa rẹ̀ má dá sí má sọ pé ẹni tó o fẹ́ ló rojọ́ fún ẹ ẹjọ́ tó o bá mọ̀ bẹ̀rẹ̀ má dá sí torí o bímọ o bí ọmọ tó o bímọ tiẹ̀ ẹjọ́ tó o bá mọ̀ bẹ̀rẹ̀ má dá sí pé mi ni mo kọ́kọ́ jáde fún wọn ìwọ ti mọ̀ kó máa jáde èmi sọ mi ti yá kan fún búlì nbí kan èmi sọ mi ti yá kan fún búlì nbí kan àṣàgbàlagbà lẹ́nu yín àṣàgbàlagbà lẹ́nu yín àbí láì sẹ̀yìn láì ròyìn láì mọ̀ tẹ́ ẹjọ́ ṣe papọ̀ láì bá yín jà láì gbógun tì yín láì ní nǹkan kan nínú sí yín ẹ̀dẹ̀ ń rojọ́ òṣì ẹ̀dẹ̀ ń rojọ́ ìyà wọ́n dẹ̀ rojọ́ fún ìwọ náà dẹ̀ gbà bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ lẹ́jọ́ ṣe rí mo ti mọ̀ pé ó máa wá fún mi who are you by the way by the bush by the toilet ta ni tí máa pa yín pọ̀ sójú kan ẹ̀yin lẹ kéré jù láti fún lésì bọ́ mi lè darí fraf lónìí mi dáwọ́ olórun onídọ̀tí lò before you want me to talk to you go and take shower kọ́kọ́ lọ wẹ̀ náà kí n rí pé o dúró re kì í ṣèdọ̀tí pẹ̀lú palàbà yẹn tí gbogbo tọ́ máa rú lẹ́nu ẹ̀ tí gbogbo orun máa ṣe palàbà mọ́ yín lórí ẹ lọ wẹ̀ tí ẹ kọ́kọ́ wẹ̀ kó change look nice tí ẹ kọ́kọ́ dress àsìyàwó ilé kó jókòó kó fẹ́ bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó kàn yín lápá kàn yín lẹ́sẹ̀ wàá fẹ́ lá lẹ́nu tiẹ̀ wàá fẹ́ lá ojú ẹsẹ̀ ẹ ó sú by the time tó bá rọ̀ lé ẹ lórí ìwọ kọ́ ni wàá sọ fún mi tẹni ọmọ ológo they don't betray me torí ẹjọ́ ẹ ló kọ́ sí gbogbo gàdàgbàjà tó wà lẹ̀ wọ́n wá rojọ́ fẹ́yìn náà èyí náà bẹ̀rẹ̀ sí ní dá sí tiyín èyí náà ṣẹ̀ṣẹ̀ dé láàrin wọn wọ́n rojọ́ fún ìwọ náà dẹ̀ ń bú mi tí ń dẹ̀ ṣẹ́ tí mi disrespect ẹ rí èyí máa ń wọnú pé ṣé ni yìí rude sí mi rí so disrespect mi rí ṣé ni yìí tiẹ̀ ti bá mi jà rí èyí máa ń ro làákàyè tó ṣe nǹkan wọ́n dẹ̀ rojọ́ fún ìwọ náà dẹ̀ believe ẹjọ́ yẹn bẹ́ẹ̀ ó dẹ̀ ń bú mi ó dẹ̀ tó ń parọ́ ó sọ mi ti yá kan fún búlì ó ṣe kí n mú ọmọ àtìbá kí n gé lórí ni kí n gbé gbájú fún kí n máa ṣépè fún God protection orí yín ti dàrú kí n mú èpè kí n máa ṣẹ́ fún èmi máa gbà níran bí ọmọ ìyá ni máa bá sọ̀rọ̀ bí ọmọ ìyá mo máa gbà níran ní pé àgbàlagbà èèyàn kí bú àgbàlagbà no matter nǹkan tí ò bá ṣe why tó look away àwọn ọmọ yẹn sọ́jọ́ náà pọ̀ ń lọ fà òun ló ń gbé ọ̀rọ̀ wọn lọ síbẹ̀ same thing náà ló ṣe fún mi tó ń gbọ́rọ̀ mi lọ́bẹ̀ tó ń rojọ́ mi bẹ́ẹ̀ láìda ọ̀tọ̀ ni tí wọ́n sọ̀tọ̀ ni tí ń wí wọ́n náà drag wọn sí búlì mo ní ìjọ́ wo ni wọ́n drag yín sí búlì ìjọ́ tó rọ̀ kò sẹ́nìbọ̀dì tó ní ariwo lórí péjì mi pẹ̀ tó ní kanta pẹ̀lú yín rí lórí péjì mi Démọ́lá tó fẹ́ ní kanta pẹ̀lú yín lásán gan mo lẹ́yìn yín la wà sí lẹ́yìn Démọ́lá ó dẹ̀ lọ change ọ̀rọ̀ yẹn bẹ̀ yẹn ó lè mi sọ pé Démọ́lá lọ nítorí tèmi rò pé wọ́ wèrè papọ̀ rò pé orí yín ti dàrú èmi ò máa bẹ̀rù anybody inú yín èmi máa kàn fi yín lẹ̀kẹ́ máa gbóni torí wọn gbúrò rí mi pẹ̀lú yín kò possible classic girl kí wọ́n máa rí mi classic woman kán máa rí mi pẹ̀lú àwọn onídọ̀tí kán tiẹ̀ wá bá ń pé taditẹ́ni ń bá jà gan kán wá lọ wò yín fọ́jọ́ gan tí mo ń sọ pé kó máa wẹ̀ gan fọ́gọ́ gan máa ń wẹ̀ kó kàn kì í para ń tiẹ̀ ní fọ́jọ́ máa ń wẹ̀ kì í para ni kọ́ńfọ́ ó máa ń wẹ̀ kì í para ló ṣe máa ń rí tó ló kàn ṣe bí wò ó tẹ̀ tún máa ń bá mi dé fìlà ń tiẹ̀ tó tẹ̀ yóò kípu irun wérewère tó wà lórí tiẹ̀ ṣe bí ò tiẹ̀ sí ilé ọkọ èwo ń tẹ́ tó wà ilé ọkọ tí ó dọ̀tí tí ó bùn ọ̀bùn ràìràì tí ó dọ̀tí tí ó bùn tí gbogbo orun ó palàbà mọ́ lórí ibẹ̀ náà ni ó ti jẹun yóò máa jẹun bí báyọ̀ ọ̀rọ̀bìnrin
mo ṣe jẹ́ náà máa jàgbẹ́ máa tọ̀ síbẹ̀ máa sọ oríṣiríṣi ibi tán wà yẹn gbogbo ẹ̀ máa dómi tó yẹ kó wá solution ṣe sọ̀rọ̀ ayé ẹ̀ o ní o send wo fún rẹ ló rojọ́ mo wà ńbẹ̀ fúnra mi ni mo wà ńbẹ̀ ńjọ́ náà I was there ibi tí mo wà ní mi ò bẹ́ẹ̀ jà wọ́n dẹ̀ rojọ́ fún ìwọ dẹ̀ gbẹ́jọ́ ìwọ náà wá ní mo submit èèyàn kan fún bully màmá ṣẹ̀ṣẹ̀ dé láàrin wọn àgbàlagbà ni yín o ẹbí one àgbàlagbà ni yín ṣe pé mi wá fún yín rí mi dẹ̀ bá yín jàre but tán bá rojọ́ fún yàn èèyàn máa ń digest ẹ̀ kí èèyàn tó sọ̀rọ̀ kí ni proof èèyàn máa ń béèrè proof tó rò bímọ ó ní ọmọ tiẹ̀ tó bí ó ní ọmọ má sọ pé torí pé o kórìíra tẹ́ni ọmọ ológo kí èèyàn kan dẹ̀ rojọ́ fẹ́ kó dẹ̀ believe best straight kó dẹ̀ má bà mí jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bó bímọ tó bá jí ọmọ tó bí nínú ara ẹ̀ láyé kan gbógun tì bẹ́ẹ̀ yẹn kí lẹ fẹ́ sọ ẹ wá máa gbàdúrà àdúrà yín ò lè gbà lórí ọmọ yín nítorí wípé ẹ̀yin gangan gbógun tàwọn ọmọ ọlọ́mọ tí wọ́n gbógun tì yín àwọn ọmọ tí ò bá yín dẹ̀ ń fìdá bá wọn jà that's why tọ́lọ́run ṣe ń bá yín jà tọmọtọmọ tá a bá dẹ̀ wádìí yín èmi nínú yín ẹ máa níyà ń jẹ yín ẹ máa lóríṣiríṣi ń ṣẹlẹ̀ sí yín ẹ máa ní nǹkan ṣe yín pẹ̀lú àwọn ọmọ yín ẹ lè ráàánú gbà lórí àwọn ọmọ ní irú èèyàn bíi tiyín báyìí ẹ lè ráàánú gbà ẹ máa sọ́fà sọ́lọ̀rin ni lẹ́sẹ̀ ń wọ ẹni tí ó máa dá change fún yín onílara tán bá dáwó fẹ́ nìkan ẹ máa ní wọ́n ṣe ń dáwó fẹ́ nìkan kí n tiyín pẹ̀lú yẹn ẹ máa láre àwọn èèyàn ẹni tán bá fún gift ju ogún dé kí ló ṣẹlẹ̀ ẹni tí ò bá yín jà kí ló dé kí ló fẹ́ fàjà kí ló fẹ́ fariwo èmi wà níbí báyìí wọ́n rojọ́ wọ́n gbẹ́jọ́ wá mo ń bá wọn settle ẹjọ́ nínú ẹjọ́ tí mo ń settle mi ò bá ọ sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ nípa ẹ ọ̀dọ̀ ẹ gan ni mo tún kí ló tẹ̀yìn náà ṣépè fọmọ ẹ̀ láwí ó dẹ̀ pick ẹ̀ gbàm ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe show fún mi ó ń ṣe show fún mi ó ń rojọ́ owó mo gbọ́ nígbà tí Àdùnní sọ pé má sọ̀rọ̀ nípa owó etí mi mo fi gbọ́ fi ọ̀rọ̀ owó yẹn sílẹ̀ ẹ òun wá ṣe give away èmi fún òun ti rí mi pé òun fún latitude tipẹ́ torí pé èmi ṣe give away òun wá sọ́dọ̀ mi Àdùnní sọ fún mo gbọ́ tàdùnní sọ pé ó ti tó ló jẹ́ kí n pe màmá Láìtàn ó wá lé mi mo kọ́kọ́ dá ọ̀rọ̀ owó sílẹ̀ manipulation ni wọ́n nínú ìran wọn ni mo fi sọ fún pé kí lẹ mọ̀ tí wọ́n ti ṣe fún àwọn ọmọ tá à ń sọ nípa wọn àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tó wà nínú ilé Mohbad yẹn kí la mọ̀ tí wọ́n ti fi húkù wọn táwọn ọmọ yìí ò fi lè sọ̀rọ̀ bóyá wọ́n ti manipulate àwọn ọmọ ọlọ́mọ dànù ni ṣẹ́yìn mọ̀ bóyá ó ti manipulate àwọn ọmọ yẹn táwọn ọmọ yìí ò ní lè sọ̀rọ̀ wọ́n máa ti rí nǹkan kékeré kan tó máa fi húkù wọn ẹ wo prime boy wọ́n ti ń húkù ọwọ́ ẹ̀ wò ó ṣe bẹ́ẹ̀ gbọ́ ìgbà tó sọ̀rọ̀ ńgbà yẹn ó lóun ò ní ẹjọ́ kankan tó ń fẹ́ bá rò gbogbo búlì tiẹ̀ lọ́dọ̀ kìíní kan bó náà ṣe búmọ̀ bó ṣe fún Mohbad ń lò ó mọ̀ ẹni bọ́n ṣe manipulate prime boy kó tó di pọ́ ọmọ yẹn sọ pé no ṣe àbáyé eléyìí bàjẹ́ ni mi ìfọ́mọ bíi ti wù mí tó máa nà mí tó máa ní kí n fọbọ́ kí n fọ di ẹ ti mọ̀ pé nínú ìran wọn wọ́n máa ń fẹ́ generate ni wọ́n máa ń fẹ́ generate débi pé wọ́n máa ń fẹ́ in control of people because wọn gbẹ̀kọ́ wọn rẹ́ni kọ́ wọn bẹ́ẹ̀ yóò bá dẹ̀ réèyàn kọyàn èèyàn máa ń tún rẹ̀ kọ́ èmi náà gbọ́dọ̀ yá ọmọ ọdún 12 ni mo wà tí mo ti kúrò lọ́dọ̀ ìyá tó bí mi ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá mi ni mo gbé ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá mi ni mo gbé wọ́n dẹ̀ lówó ṣé mo fẹ́ sọ pé kò sówó lọ́wọ́ wọn lówó ọ̀dọ̀ ìyàwó wọn ni mo kọ́kọ́ dé sí so kí ni super story ká máa sọ pé kinní kan ló ṣe ìwèrè kan ló yà ká bá tiẹ̀ wá wò pé nǹkan ṣe ẹ́ táyé bá ń wo ohun tó ń ṣe ẹ́ mọ́ ẹ rárá ó dẹ̀ má ja wèrè sórí social media kó má di dìgbòlugi ó ní wọ́n ní owó ẹ̀ fúnra mi ni mo fún ẹ kì í ṣe wọ́n ló béèrè owó lọ́wọ́ mi fúnra mi ni mo send ẹ̀ sí ẹ fúnra lára mi ni mo send ẹ̀ sí ẹ I've sent it to you by myself kì í ṣe wọ́n ló fún mi níjọ́ tí mo gbọ́ tó ń rojọ́ ń ta tó ń ṣàlàyé ọ̀rọ̀ ń ta gbà ọjọ́ ẹsẹ̀kẹsẹ̀ ni mo gbé fóònù tí mo pe mama Láìtàn mama owó tí ẹ send ńjọ́ yẹn ta ló send ẹ̀ wọ́n sẹ̀ ń ṣàlàyé fún mi mo ní why ṣebí mo ti ní kẹ́ gbójú ń bẹ̀ ṣebí mo ti ní kẹ́ má wọrí mọ́ mo kàn ní kí n sọ fún yín ni pé owó tó sọ lórí life mi o èmi ò rówó kankan o ok ẹ fún mi l'account number kí n return béèrè lọ́wọ́ wọn pé mi ìbéèrè account number lọ́wọ́ wọn láti jọ́ tọ́rọ̀ ti èmi mò ń bọ́ síta gbagba ń bí ṣe bóun fetí ẹ gbà báwọn ajá ẹ̀ ò sọ fún ẹ pé mò ń sọ pé kó má account number wá o béèrè lọ́wọ́ àwọn ajá àtewúrẹ́ àwọn ẹran tó rán kiri àti àbí wọ gangan lè wúrẹ́ àtẹran dìgbòlugi tó yà kiri tó ń gbó kiri bí ajá o béèrè lọ́wọ́ pé mò ń sọ bíbẹ̀ kírètì wò pé account number síta ń bẹ̀ yẹn
kó pè jáde pé account number mi rèé o tí mo fi wá send giveaway lórí platform ẹ o bá mi send ẹ síbẹ̀ nígbà tèmi sọ pé kẹ́ má account wá bóyá kó béèrè lọ́wọ́ màmá Láìtàn láti ọjọ́ tí mo ti ń béèrè lọ́wọ́ wọn pé màmá ẹ má account yín wá àtijọ́ tọrọ ti kọ́kọ́ mention ọ̀rọ̀ owó yẹn gbà tó gbé mi kọ́ mo wá fún ìwọ ló wá fún mi torí wọ́n lo tan ring light fún mi tí orí life mi bíbá ni mo wà tí mo gbọ́ pọ́n lo ti ń gbó bí ajá mo ní kí ló dé tó ya dìgbòlugi ajá tí mo mú sílé ti ya dìgbòlugi ta ló lábẹ́rẹ́ ajá kan ń mi ajá tí mo ní sílé ti ya dìgbòlugi mo wò pé kí ló ṣajá mi tó ń gbó báyìí mo dẹ̀ ní kí n mú wọnú psychiatric hospital ni o inú ọgbà ló wà kí ló dé tó já ta dákun ta ló yọ okùn lẹ́rìn ká ló yọ okùn lọ́rùn ẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ ta ló tún yọ okùn lọ́rùn ẹ̀ mo ní ta ló yọ okùn lọ́rùn rẹ̀ ẹ dákun ẹ bá mi wá ajá mi o ajá mi ti kẹran jákùn ó ti já ó ti sá lọ ó ti já ó ti sá lọ o ẹ gbà mí ará àdúgbò ó ti sá lọ o ẹ bá ń wá ajá mi o ni mo ní pé kí ló dé okay jẹ́ ń lọ bẹ̀ kí n wò pé kí ló ṣe o kí ló ṣẹlẹ̀ o ni mo gbọ́ tó ń sọ̀rọ̀ pátápátá mi ò ṣẹgbẹ́ yìí kí ni mo ṣe fún tó ń bú mi ọ̀rọ̀ yìí àbí nǹkan mi wọ́n ń fẹjú ẹ̀sùn mo dẹ̀ ní lóòótọ́ ni mo máa ń gbọ́ táwọn èèyàn náà máa ń sọ bẹ́ẹ̀ táwọn èèyàn náà máa ń sọ nìyẹn pé mo sọ wípé lóòótọ́ ni àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ yẹn lásán nígbà ìyá kan wá sọ pé wọ́n rojọ́ fún ọdẹ ń dá mi lẹ́jọ́ láti pé mi mo dá lẹ́jọ́ ó ṣe ní kó rojọ́ bí ọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ kó rojọ́ fún ẹ kó rojọ́ bí ọ̀rọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ ń dá mi lẹ́jọ́ ó dẹ̀ ló bímọ wọ́n dẹ̀ ń yẹ̀yẹ́ yín ìyá yẹn kiri èèyàn sọ pé wà tán ṣe ń bu yín àwọn ọmọ tí ò tó yín àwọn ọmọ táwọn ọmọ yín jù lọ wọ́n ń yẹ̀yẹ́ yín níta bíbà à ń gbèjà yín pé kí ló dé tí àwọn ọmọ yẹn fi ń bu yín kí ló dé tí àwọn ọmọ yẹn fi ń yẹ̀yẹ́ yín à ń bá àwọn ọmọ yẹn wípé kán má lo platform wọn fún bully kán má submit ara wọn fún bully kán má submit platform wọn pé kán má fi báyàn jà say no to bully ẹ má disrespect ẹni tó bá jù yín lọ ẹ má disrespect àwọn àgbàlagbà that is what I'm telling them ẹ dẹ̀ gbọ́ bí mo ṣe sọ fún God protection bí ìbá ìjọ yẹn pé ẹ má bully èèyàn ẹ má báyàn jẹ ẹ má báyàn ta ẹ fi àgbàlagbà sílẹ̀ ẹni tó bá ń bá yín wí gbogbo àwọn èèyàn kẹ́nu bu àwọn ọmọ yẹn it because of you ẹ bá mi double tap screen yín double tap your screen ẹ má bully àwọn àgbàlagbà mọ́ ẹ fa àwọn ìyá yẹn sílẹ̀ kí lẹ tó fẹ́ kí n ṣe kí n bọ́ta fún yín kí mi náà wá di wèrè kí n máa gbó torí pé ó bá yín torí pé God protection bu yín kí wọ́n tan ring light fún yín kí wọ́n máa mú ọmọ yẹn bú kémi àti God protection máa tàn síra wa ó dẹ̀ pẹ́ ti mad n tẹ́ fẹ́ kí n ṣe ni kí n stop ẹ̀ kó má bu yín mọ́ mo dẹ̀ gbìyànjú láti stop ẹ̀ mo dẹ̀ stop wọn àwọn ọmọ yẹn dẹ̀ gbọ́ràn sí wa lẹ́nu ìyẹn túmọ̀ sí pé àwa ní wọ́n respect wa ju ẹ̀yin lọ ìyẹn túmọ̀ sí pé n ta bá fi lè pe àwọn ọmọdé yẹn pé ẹ̀yin ọmọ yẹn má bú báyìí ẹ má sọ báyìí mọ́ táwọn ọmọ yẹn fi lè gbọ́ràn definitely we are better than you people ẹ̀yin ò lè bá wọn tí yín sọ̀rọ̀ pé kan start up ẹ lè bá wọn ọmọ tẹ́ wà pẹ̀lú wọn wí pé ó tó wọn gbọ́ràn sí lẹ́yìn torí pé wọn gbẹ̀kọ́ sẹ́yìn gangan gbẹ̀kọ́ débi táwọn ọmọ tó wà lẹ́yìn yín gan máa gbẹ̀kọ́ àwa lè bá àwọn ọmọdé yẹn sọ̀rọ̀ àwọn ọmọ yẹn dẹ̀ gbọ́ ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fúnra wa tẹ́ni lè pe God protection pé mọ́ bùyà Láìtàn mọ́ mọ́ bùyà pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì mọ́ má bu mọ́ má bu pẹ̀ǹkẹ̀lẹ̀ mọ́ fi lẹ̀lẹ̀ má ló kú èèyàn lọ́rùn àwọn adẹ̀tún wá tún sọ pé ó yá sọ pé kó má bínú ṣe sorry fún ìyá yẹn ṣe sorry fún ọmọ yẹn tún sọ pé má bínú ọmọ yẹn tó bẹ̀ yín ẹ tún wá hàn bẹ́ẹ̀ lẹ tó ń bú ọmọ yẹn a ní màmá ó ti tó ṣe bọ́ ọmọ yẹn náà là ń bí fún yín ẹ má bínú bọ́kọ̀ tí ìtò lọ́dọ̀ yín ẹ fẹ́ kèmí yọ ẹrẹ́ kí n máa ná àbí kí n tán ring light kí n máa tàn sí torí pé wọ́n sọ fún mi pé fracas ni mò ń ṣe ń bí justice for Mohbad ni mo wà after bí mo dẹ̀ ṣe lè bá wí náà ni mo lè bá wí yẹn ó dẹ̀ ní kẹ́ ẹ má bínú kí lẹ tún fẹ́ bọ̀ kò tẹ́ yín lọ́rùn kò sí bá ṣe fẹ́ ṣe fún aráyé tó nínú ayé tó lè tara lé lọ́rùn kò sí nǹkan tó lè tó aráyé lọ́rùn ṣùgbọ́n tó ń fẹ́ ni pé kí n máa drag ọmọ yẹn kí n máa bá jà báwọn ṣe ń ṣe bí wèrè ìgbà tó bu yín kiri tó àwọn ò sọ pé àwọn ń gbèjà yín káwọn jáde fọmọ yẹn ìdára tí wọn ni wọ́n ń gbé wọn ṣe tán ring light kan ṣe show nítorí tiẹ̀ kan sọ pé àwọn ń gbèjà yín kí n mú ọmọ Àtìbà kí n yọ ẹgbà sí kí n nà
kí n nà ìyàwó ilé onílé ọ̀rọ̀ náà la máa sọ pé ẹ má bú àgbàlagbà mẹ́ fi wọ́n lẹ̀ dákọ̀ ẹ bá yọ̀ǹda rẹ̀ kí n tá sọ náà á tó bẹ̀ wọ́n gan ni pé kán jọ kán fi yín lẹ̀ kì í ṣe pé a máa halẹ̀ mọ́ wọn dákun ni ẹjọ́ ẹ bá mi fi wọ́n lẹ̀ lẹ́ni a lè pàṣẹ fẹ́ ní kankan lórí ìkànnì rẹ̀ ṣùgbọ́n tá a bá fi wá lé bẹ̀yàn táwa àwa nobody àwa àràbù yìí àwa slave tẹ́ pè lọ́mọ ọ̀dọ̀ yìí àwa sàgálà àbí kílẹ̀ ń pera yín sàgálà àwa ọmọ ọ̀dọ̀ àràbù yìí tá a fi lè pàṣẹ tá a fi lè sọ pé dákun ìyá mi ẹ̀gbọ́n bá ń bú wọn mẹ́ bá ń fi wọ́n lẹ̀ tán fi lè gbọ́ wọ́n respect wa jù yín lọ àwọn tẹ́ wà lábẹ́ wọn respect yín wọ́n kàn mú yín lẹ̀ wọ́n mú yín sìn ní adìyẹ ni yín tán bá ti fẹ́ lò yín wọ́n kàn dàgbàdo sílẹ̀ pàpàpà ẹ má máa sájẹ tẹ́ bá ti sàgbàdo lẹ̀ jẹ tán ó ti tán so therefore wọ́n respect wa àwa báyàn wí kán mọ́ bú yín mọ́ kán mọ́ lọ fún àwọn tó dàgbà mọ́ wọ́n dẹ̀ gbọ́ ṣùgbọ́n kò sí ìtẹ́yìn lè sọ lọ́dọ̀ tí yín wọ́n máa padà wá fún wọn ni ǹjọ́ wáyẹ̀ kó rí bẹ́ẹ̀ atóbi mọ́ sí bá wí ẹ wá ń sọ̀rọ̀ bí pọ́rọ̀ ojú yín ló ṣe ẹ̀yin náà tó wá ń dẹ́jọ́lẹ̀ òun ló sọ mí ti ìyá yẹn fún búlì ńjọ́ yẹn òun ló ṣe kíní àgbàlagbà tá a tún ní pé wò ó tí ì dé bóyá wọ́n máa tó ẹ̀ lè bá wọn sọ̀rọ̀ àṣewọ gangan àṣerúkìrú ni yín ọbẹ̀ wọ́ mi ò dẹ̀ nígbẹ́ yín lọ́wọ́ mi láṣìírí yín lọ́wọ́ torí tẹ́ bá láṣìírí mi lọ́wọ́ ẹ ti gbé jáde ẹ gbé jáde àṣírí tẹ́ ní ọmọ ológo tó mi lọ́wọ́ yín ẹ gbé jáde tẹ́ bá gbé jáde ẹ̀ ní kúure bẹ́ẹ̀ bá lóbò mi lọ́wọ́ ẹ gbé jáde ọmọ mi ẹ gbé jáde boyfriend yín gan mo fẹ́ mọ ẹni tí mi àti ṣe ti camera down Olódùmarè mo dúpẹ́ tí mi rìnrìn ìdọ̀tí tí mi rìnrìn ìyà glory be to God, God bless you mommy mi rìnrìn òṣì mi rìnrìn ìyà mi rìnrìn ìdọ̀tí débi tẹ́nìkan máa ta mí pọ̀ máa wo olóòórùn èmi olóòórùn bí mo ṣe look fine tó tí mo dúró ore tán máa rí mi pẹ̀lú àwọn onídọ̀tí àwọn olóòórùn tí wọ́n ní class àwọn low class tán kàn rò pé àwọn kàwé ṣé ìwé nìkan náà fi ń ṣe ni èyí ò bá kàwé ó máa ń ka ọgbọ́n orí ẹ̀ náà ẹ̀ẹ́dẹ̀ rí látijọ́ ẹ̀ tán ti ń bú mi kiri ẹ̀yin kọ́ ni number one bíbú yín kọ́ làkọ́kọ́ lè ṣe èpè náà lẹ́ máa ṣe ẹ mọ́ bí ẹ rí pé mi tí ì ṣe pé ń bí látara ọ̀sìn ṣé pé wà ní gbogbo ọ̀rọ̀ tí mo sọ lámbà ni mò ń júlẹ̀ lámbà ni ìṣó ni ṣòkìṣòkì tí máa gbá má lámújẹ abúmọ̀ lámújẹ tá a bá tún wá wò pé ó dẹ̀ pé ilé nínú wọn òun tẹ̀ tún gbádùn bàtà bá tún máa padà rí tán máa tún máa gbọ́ àtúntò tó sọ pé ilé náà ò tún gbádùn mà ní ṣé mo tún ṣe ilé náà ní mí tún bá jà ẹ̀fí wọn lẹ̀ jẹ́ kí gbogbo máa gbó wọn ti fẹ́ wá tẹ́lẹ̀ tí wọn mọ́mọ́ ṣe fẹ́ wá àdàbí pé tí n bá wá fún kankan nínú wọn nìkan ni mo fi mọ̀ àdàbí tí n bá wá fún kankan nínú wọn ṣùgbọ́n tán bá rí dé bùnmi tán dẹ̀ mọ̀ dí ẹjọ́ ṣùgbọ́n wọn lè sọ tọ̀rọ̀ pọ̀rọ̀ ilé ò ní ìtumọ̀ kò sẹ́ni tó dárúkọ ẹ̀ kò sẹ́ni tó àwọn iná náà sẹ́ni bẹ̀rẹ̀ níjọ́ náà tán dá wàhálà lẹ́bi ṣé ká nà wọ́n ni ṣé ká mẹ́gbá ni àti bá yín bẹ̀ wọ́n ọkọ̀ tó yín àwọn aná sọ mí ti yín fún búlì búlì wo náà sọ mí ti yín fún búlì wo mo fi yín sí ṣé kí n mú ọmọ àtìbà kí n lù yín ni àbí kí n jọ́ ọmọ àtìbà dànù kó lórí pláfọ́ọ̀mù pẹ̀lú ẹ̀ náà mo tún jáwó mà yẹn bọ́ lẹ́lẹ́ ni ṣé mo mọ ọjọ́ orí ẹ̀ ni èmi ò kí disrespect èèyàn bọ̀ tí mo tún ṣe ń dọ́nà pé ẹ bọ́lẹ̀ ẹ má bu ya ẹ má bu wọ́n tún já wọn bọ́lẹ̀ màá tún já yẹn bọ́lẹ̀ tẹ́ bá ti mọ̀ pé ṣe lẹ fẹ́ bèbú mi ni á tún gbé kó ẹni kan má bínú wọ́n tún wá bẹ̀ yín pẹ̀lú tẹ́ ẹ ṣe fún wọn ẹ wá nítorí tèmi tó ṣe gbádùn ṣá wọ́n ń ṣe wótòwótò lórí platform mi ni wọ́n ń ṣe wótòwótò ń bì wọ́n ń ṣe wótòwótò lórí ìkànnì mi tẹ́yìn fúnra yín gan mọ̀ ó jáde ó bẹ̀rẹ̀ sí ní soríṣiríṣi bó dẹ̀ ń pè màmá ló fà á ẹ fún mi lákàá nọ́mbà yẹn tó bá jẹ́ òun ló send ẹ̀ sí mi ẹ send àká nọ́mbà ẹ̀ sí mi mo need àká nọ́mbà ẹ̀ àká nọ́mbà rẹ̀ dà mo fẹ́ rí mo ń béèrè lọ́wọ́ ìyá bóyá kò béèrè lọ́wọ́ wọn bóyá kò bí wọ́n léèrè àwọn náà ń sọ fún mi pé àwọn ò ní àká nọ́mbà ẹ̀ lọ́wọ́ pé lè táwọn ní pé o ti block ẹ̀ wọ́n lọ ti block number àwọn o ti block email táwọn fi send owó sí ẹ wọ́n lọ bá wọn sọ̀rọ̀ mo ní ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ náà wọ́n láwọn àti ò tí sọ̀rọ̀
àwọn àti ò tí ní àwọn ò tí rí àwọn fi message lẹ̀ fún ò reply àwọn délé bá mi sọ fún pàkan number lẹ nídìí wọ́n lè yí táwọn fi sílẹ̀ tẹ́lẹ̀ kíkí táwọn kí ọpẹ́ message táwọn fi lẹ̀ fún pé ò tí ẹ̀ tí reply rẹ̀ then ẹ fún mi l'account number tẹ́ fi send owó sí ẹ send ẹ̀ sí mi kí ni wọ́n sọ fún mi wọ́n ní email táwọn fi ń send owó sí ẹ wọ́n ló ti block àwọn ńbẹ̀ then ẹ fún mi ní naira account wọ́n ló ní naira wọ́n ló kì í lo naira account kí n send ẹ̀ sọ́dọ̀ àwọn after 4 days to 5 days gan-an tó sẹ́yìn tó lójoojúmọ́ ni mo fi ń bi wọ́n léèrè wọ́n máa bá mi wá ni wọ́n máa bá wọ́n tó láwọn máa pè yọ̀rọ̀bọ̀ ó bá pé yọ̀rọ̀bọ̀ lówó ó bá lákàntì pé àwọn máa bèèrè lọ́wọ́ ẹ̀ pé bóyá ó lákàntì ẹ̀ lọ́wọ́ mo dẹ̀ dúró dè wọ́n láti bí jẹ́ tàbí jẹ́rin ni wọ́n láwọn máa pè wọ́n reply mi mo tó fún wọn message account number ẹ̀dà bóyá kò ní kan screenshot gbogbo bí mo ṣe máa message wọn lórí ọ̀rọ̀ owó pé ẹ fún mi l'account number. You think because you asked me to return your money me I don't even hear me gbọ́ wàláì mi ìwẹ́ mo ti block ẹ̀ dànù everybody yín mo ti block because mi ìfẹ́ stress ni mi ò wo ohun tó ń ṣe àwọn èèyàn máa sọ fún mi pé ó ń ṣe nǹkan báyìí mi ìmọ̀ tẹ́ ẹ̀ bá ń sọ because ní téèyàn bá ń gbọ́ ló máa distract tí ì bá gbọ́ mi ní distract kó lójú ọ̀nà tí mo àwọn tó jù ẹ lọ tí wọ́n wá fún mi mo ṣá wọn sí blocking ni mo ń bá ṣe tèmi lọ ọba gbogbogbò kẹ́ pariwo kẹ́ lọ kẹ́ bọ̀ ngbò bá sú ẹ wà dákẹ́ ńgbà tó yẹ pé ajá tó bá ń gbogbogbò tó bá rí ẹni fún ẹ lésì wá sàdákẹ́ ajágun ò lè máa gbó látà ọ̀dàlẹ̀ ó máa padà dákẹ́ náà ni ajá yẹn máa dákẹ́ náà so mi lè máa fún ẹ lésì tó bá ń bú èmi àǹtí ẹ kò possible àǹtí ẹ ni mo jẹ́ àbúrò sì máa ń bú àgbà máa ń gbà ni àwọn nǹkan nítorí pé mo láṣìírí lọ́wọ́ ẹ̀ ní mi ṣe lè fún lésì wọ́n ló ti fún mi lé lọ́tọ̀ fowó bí 1 million mo ti fún mi ní mi ṣe fẹ́ fún ẹ lésì no tó bá ní receipt 1 million gbé jáde tó bá ní àcháàtì àṣírí lọ́wọ́ ẹ gbé jáde tèmi àti ẹ bá ní àṣírí tó bá rí má láṣírí lọ́wọ́ ẹ tàbí èmi àti ẹ sọ̀rọ̀ lórí fóònù tó ní voice record mi ibi tí mo ti ṣe àṣírí tí mo ti fàṣírí kan sílẹ̀ àbáṣírí kan wà tó lè dá gbogbo nǹkan rú tó bá gbọ́ táyé bá gbọ́ gbé jáde tó bá yẹ pé chat ní gbé jáde èmi àti ò sọ̀rọ̀ àìsọ̀rọ̀ lọ́rọ̀ mi sọ̀rọ̀ fún mi ò ní nọ́mbà ò ní nọ́mbà mi so bó wá ní èmi àti ẹ ti wá di ọ̀rọ̀ lọ́rọ̀ bó wá ló ti di pé àṣírí kan ó pọ̀ lọ́wọ́ ẹ̀ ló ṣe fẹ́ fún lésì ó ti gbowó lọ́wọ́ ẹ̀ ni ò ṣe fẹ́ fèsì èmi ò kí fèsì bẹ́ẹ̀ yẹn mi fèsì bẹ́ẹ̀ yẹn ọ̀gá ẹ̀ ni mo fẹ́ fi ipò àgbà hàn ẹ́ mo tún fẹ́ fi ọ̀gá hàn ẹ́ nínú táǹsẹ̀ lọ́mọ fẹ́ fi hàn ẹ́ mo sì mú yún lára ìyewé díẹ̀ tó bá ń hó rúrúrú ìyewé ò ní kọ́kọ́ fún ẹ lésì ó kàn máa ta sí ẹ díẹ̀díẹ̀ ni nígbò bá rẹ ìjẹ ni ìyewé máa ń bẹ̀rẹ̀ tiẹ̀ kò tí rẹ̀ jẹ́ ń sìn máa jà lọ sì máa jà lọ mo fẹ́ kó o máa jà máa jà máa bú mi so mi tí ìráyè tiẹ̀ nísìn kì í ṣe pé ò ní gba lámbà tó bá yá o bò máa jà lọ torí mo sì ń ṣiṣẹ́ mo ní di justice yẹn torí n tó fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn ńgbà ẹ̀pọ̀ ọmọlọ́mọ tán tẹ̀ fẹ́ ká rí justice ẹ̀kan ọmọlọ́mọ lówó ẹ̀kan lọ́rùn ẹ̀ pèsè gbogbo ìjàmbá fún nígbà tán ní ká búrò rẹ̀ mọ́ gbé lọ sí hospital kó gbé lọ sí mọ́ṣúárì kí lérè tẹ́ lọ gbọ́mọ sínú ilé tẹ́ gbé sábẹ́ staircase sínú ilé tó ẹ́ pàbẹ́ step lẹ gbé sí abẹ́ ẹlẹ́kùn lẹ lọ gbọ́mọ sí ìyá Mohbad ti dọ́dọ̀ yín ní ọjọ́ Monday lọ́mọ kú ìwọ sọ pé Tuesday ó tún padà tún ti jáwọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta pé Monday ló kú irú ro ń borùn irú ro ni bùbá ìran apààyàn ìran ọ̀dájú mo wá ra wọn tán láwọn ń wá justice wọ́n wá wà nínú ọ̀dọ̀ ẹ tí wọ́n sọ pé bẹ́ẹ̀ yẹn kọ́ tó ló ní interest mọ́ ṣé justice nìyẹn ńlẹ̀ ń wá kẹ́ ń bá gbogbo èèyàn jà ẹni tí ó ṣẹ̀yìn ẹ máa wá fún ọwá ní ìwọ ló ń ké ṣé orí mi kí ìwọ ló ń jáde everyday tó ń bú mi náà ìwọ ló ń jáde lójoojúmọ́ tó ń sọ̀rọ̀ jáde lẹ́nu ẹ ọmọ yẹn wà ń bẹ̀ tó yẹ kí everybody wá ká concentrate ẹni tó bá ti rí pé ó ti ní information kó tó fẹ́ jù ó máa drag wọn ó máa hùkù wọn ẹ̀yin kan náà lẹ́ni fake petition náà ni Yomi gbé jáde fake petition ni ẹ̀rí fake petition dà ẹ̀rí stamp ń bẹ̀ ẹ̀ tún ní irọ́ ni impersonation ló ṣe òun ló mọ ibi tó ti rí stamp tó fi síbẹ̀ why o ti ẹ̀ kọ́kọ́ wò pé bọ̀bọ́ yìí máa ní orúkọ ó lórúkọ báwo ló ṣe fẹ́ lo stamp ọlọ́pàá tí ọlọ́pàá dẹ̀ rí stamp yẹn nínú kíní ẹ̀ ṣé wọn ò ní pé tí ò dẹ̀ wá sọ́fíìsì wọn ẹ̀yin ṣá máa wá méṣì bẹ́ẹ̀ ṣe máa bring èèyàn down ẹ máa wá gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ṣe máa jáwọn ènìyàn bọ́ nínú ayé ẹ̀yin ò kí gbéyàn dìde ju kẹ́ máa jáyàn bọ́lẹ̀ lọ ṣé wọ́n fi ẹ̀wọ̀n apààyàn ṣe yín ni
ẹni tẹ́ ẹ bá pa ẹ máa bú kí ló ṣẹlẹ̀ ẹni tí ò bá wá fún yẹn máa wá fún ẹ wà tẹ́ bá ti mọ̀ páyé ti fẹ́ sọ yín ẹ wà sáré yí lẹ́nu pé ìwọ ló kọ́ wá fún mi o olóòkọ́ bú mi o ṣé Yomi ló kọ́kọ́ wá fún wọn náà Yomi náà ló kọ́kọ́ wá fún ọ Yomi ló tún kọ́kọ́ wá fún yín tó bá ti fẹ́ jà báyìí wá máa wá gbogbo ọ̀nà wá máa sọ ẹni yẹn lẹ́nu wá máa sọ lẹ́nu wá máa sọ lẹ́nu wá máa sọ ọwọ́ wá máa sọ lẹ́sẹ̀ tó bá kàrà sọ̀rọ̀ tíntínní kan báyìí tó ra pé ọ̀rọ̀ yẹn bá ẹ wí pò wá fò jáde wá tan kámẹ́rà wá ti máa gbé àwọn èpè ńláńlá sílẹ̀ wá máa rọ́ ẹ̀wọ̀n èpè ńláńlá sílẹ̀ ó lè mí ń gbèjà ó lè mí ń gbèjà ìjà tí mo dẹ̀ ń gbé orí bí mo ṣe bọ́ta tí mo tan ring light tí mo ń bẹ ẹjà ó bú àwọn èèyàn ó mú gbogbo àgbàlagbà ó mú fún èyí tó dé tó ń rojọ́ fún ẹ náà mo ríjọ́ tẹ ẹ yàn fún fara léyìí tó ń rojọ́ fún lénìí tó náà ń dájọ́ mo rí bẹ́ẹ̀ ṣe yàn fún mo rí bẹ́ẹ̀ ṣe wọ́n fún jọ́ náà mo rí bẹ́ẹ̀ ṣe yán ọ̀rọ̀ yẹn sí lára gbàgà mo rí bẹ́ẹ̀ ṣe yán ọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ṣe yán sí tí wúmà yẹn bọ́lẹ̀ tán lẹ́nu ọbẹ̀ padà ọwá ní pé kémi náà wá jókòó kí n jẹ́ kẹ́ ẹ mú mi bú kí n wá máa jókòó ṣé mò ń wá sórí platform ẹ wá jókòó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àbí mò ń gun panel mo tún wá wò pé ok jẹ́ kémi lo mature kí n ra dúró lórí ọwọ́ mi ìbẹ́ ẹja mi ìbú ẹwú torí pé mo dúró lórí ọwọ́ mi yẹn ó ti wá di wípé mo ń fún ẹ latitude ó ti di pé mo ń bẹ ẹja ó dé wá di pé kó máa sọ kí n gbúdọ̀ sọ̀rọ̀ mọ́ torí ọmọ wípé kò sí bá ṣe máa sọ nípa Wùmí tí ò ní tabọ̀ kò sí bó ṣe máa sọ nípa ìyá ẹ̀ tí ò ní tabọ̀ ẹ kò sí bó ṣe máa sọ nípa Mohbad tí ò ní dọ́nà ọ̀dọ̀ tiẹ̀ ṣé wọ́n yọ kankan nu yín kalẹ̀ tẹ́lẹ̀ wọ́n yọ yín sọ́tọ̀ tẹ́lẹ̀ ní tán máa fẹ́ sọ̀rọ̀ ó tìgbà tó ń fún àwọn àbúrò rẹ̀ tó ń finish àbúrò rẹ̀ tó ń mú ìyá ẹ̀ tó ń mú àwọn èpè fún ìyá tó bíyàn ìyá tó dẹ̀jẹ̀ léèyàn lórí tó ń gbé sépè tìkatìka tó máwọn èpè ńláńlá tó ń gbé yẹ ẹ̀sẹ̀ ń jọ náà àwọn èpè ńláńlá tó ń ṣẹ́ fún yẹ ẹ̀yẹn nígbà tó mú yẹ tó ń ti èpè ńlá bọ̀ lórí èpè rigidi kì í ṣàbójú àbábumú òun fún ní èpè ni tó ń ṣépè fún màmá ẹ̀ ṣó wà cautious níjọ́ náà èyàn tí ẹ máa ń ronú náà tí gbogbo èyàn bá ti ń pèyàn lábì fúnra ẹ̀ rà èyàn náà máa ń pà fún rẹ̀ mọ́ táyé bá ní eléyìí ó máa padà sí nǹkan báyìí eléyìí máa padà sí nǹkan báyìí èyàn máa tiẹ̀ ń dúró nídùú ẹ̀ pé mi ìfẹ́ ṣe nǹkan táyé sọ yẹn ó mọ̀ pé nǹkan tí ayé ń sọ lèmi ń sá fún ẹnu ayé lèmi ń sá fún kì í ṣe pé o kéré láti fún ẹ lésì kì í ṣe pé àti fún ẹ lésì kan ni ìwọ ló kéré jù nínú ayé láti fún ẹ lésì ìgbà olódó ní TikTok ṣe bó kú Mohbad tẹ́ ẹ pa tí ràn ẹ pa ṣe bí ló gbé wá sórí social media Mohbad tẹ́ ẹ padà nù ló gbé wá sórí social media náà manipulation tó wá ṣe àbúrò rẹ tó wá parọ́ àbúrò ẹ tó jẹ́ pé wá bá parọ́ wá bá manipulate ṣe bí òun ló jẹ́ kí o wá sórí social media ó fẹ́ fi èmi tí mo ti wà ńbẹ̀ tí mo ti mọ̀ rí dẹ́yẹ tí mo ti learn tí mo ti gbẹ̀kọ́ ńbẹ̀ tí mo ti gba training tí mo tún jìyà ńbẹ̀ ó mọ iye training tí mo gbà mo ti kọ́ ẹ̀kọ́ mo mọṣẹ́ mo kọ́ṣẹ́ mo mọṣẹ́ nínú ẹ̀ nínú fracas tí wọ́n ṣe lénìí mo kọ́ṣẹ́ mo tún mọṣẹ́ mo tún graduate ńbẹ̀ mo gba sàtí ṣùgbọ́n fracas ò kì í sọ ọmọ rẹ̀ òtọ́rọ̀ mo sọ fún ẹ kéèyàn máa dragon kéèyàn máa báyàn jà kó máa mú fọ́tò àwọn èèyàn kì í ṣe ọmọ rẹ̀ kéèyàn máa múyàn kó máa ṣe gbogbo pàràpàrà ni mo fi ń sọ fún kan tó sọ́ra ẹ̀ di nǹkan mí sórí social media kì í ṣe nǹkan rẹ̀ torí gbà tó bá máa bounce back lé ẹ lórí ìwọ́gbò ò ní ríro so kí la gbé kí la jù èèyàn tiẹ̀ máa ń ronú pé n táyé ń sọ yẹn mi ìfẹ́ kó sẹ mọ́ mi lára because wọ́n fẹ́ kó o bá ti sọ̀rọ̀ kí n kọ́ ti ṣó tiẹ̀ wọ́n á gbé wá fẹ́ mi kémi náà wò wọ́ ìwé olórí burúkú tí kan fọ́ fẹ́ kí n ṣe fóun mo mọ̀ máa avoid comfort ni mo avoid ẹ̀ ni òun fúnra ẹ̀ gan mọ̀ pé mo avoid ẹ̀ ni òun fúnra ẹ̀ gan mọ̀ pé mi ìfẹ́ dáhùn lónìí kì í ṣe pàtì dá lóòótọ́ òun gan mọ̀ mi ó ti gbé fún mi rí ó ti fún mi rí pé òun fún mi òun gbé fún tẹ́ni òun gan fúnra ẹ̀ ti sọ́rí náà mi ìmọ̀mọ̀ fẹ́ dá lónìí because kí nígbà tẹ́mi àtàwọn èmi àtobìnrin ẹgbẹ́ mi bá jọ ń jà
èmi àtobìnrin kájọ máa tàn síra wa ká máa jọ búra wa ṣé nǹkan tá a gbé wá sínú justice ṣé nǹkan tá a bá wá nìyẹn àwọn èèyàn jókòó kalẹ̀ tá a wò wípé àwọn èèyàn tó ń sunkún tán ké lórí ọmọ tó kú báwo ti ẹ̀ pé àwọn òbí rẹ̀ ò nínú ọ̀la ní bọ̀ torí àwọn ọmọ míì la fi jáde àwọn èèyàn náwó lọ́sàn-án lóru wọ́n fi ń ra dátà kan láti máa fi wo àwọn èèyàn kí wọ́n máa gbó bí ajá kí wọ́n máa jà ohun tí mo fi kọ́ńfọ́ lẹ̀ nìyẹn kì í ṣe pé kọ́ńfọ́ ò lè sí i ṣé kọ́ńfọ́ lè mú mi tí n bá bẹ̀rẹ̀ ni bọ́n tó ń bí lọ́rùn sí ni kó drag èèyàn kó ṣe gbogbo òṣì tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ training ni ó máa sùn gbò bá yá because ó ń rówó ń bẹ̀ ó mẹ́kì owó ń bẹ̀ ó fi ń jẹun ni mi ìdẹ̀lẹ̀ stop ẹ̀ because nítorí yẹn bá fi ń jẹun torí tó bá dárúkọ mi ó mọ iye owó tí ó rí lórí mi torí ọ̀tá pọ̀ ó mọ iye ọ̀tá tó ń bá mi wọ́n pè mí lọ́mọ ológo sáprápra ọmọ ológo sáprópró èmi ọmọ ológo wọ́n pèèyàn lọ́mọ ológo wá ní kò ní lọ́tà tó pọ̀ ọ̀tá máa pọ̀ bí iyanrìn otí òkun nítorí wípé ọ̀gá ẹ̀ ni mo sì jẹ́ nínú ayé ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣe yẹn mo ò fẹ́ wípé kémi àti yín jọ máa drag ni kì í ṣe pé mi ìlésì tí mo lè fún kọ̀ọ̀kan nínú yín jọ̀ọ́ kí ni tẹ́ fẹ́ fi sọ fún mi pé kinní kan èmi ò níwò tèmi bá fẹ́ báyàn jà tẹ́ni lórúkọ tèmi mi kì í lo òsílé mi ní lo story ayé ẹ ìrà lọ béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí èmi á lo story ẹ mi lè jà ní tí n bá lè jà tí mo lẹ́nu tí mo mọ̀ pé mo mọ̀rọ̀ sọ dáadáa tí mo mọ̀rọ̀ sọ mi ní láti gbé story ìgbésí ayé ẹ máa fi bú ọ láyé mi ní láti gbé gbogbo information ẹ kí n lọ máa wá ẹ dákun kí ni information tí mo fẹ́ máa fi bú mi ní ìdí ẹ ara ẹ ní ìtìjọ tí ń fi bú ọ ara ẹ ní ìtìjọ pọ̀ gbogbo tó ń ṣe ọ pátá ibi ara ẹ inú ara ẹ níbi tó jọ lójú kan tó wà yẹn ni màá ti máa sọ tó máa ṣe màá sọ tó máa ṣe fún ẹ sí dandan ní kí n ṣe bá sórí ẹni tí ò bá lè jà n ló bẹ̀sẹ̀ máa lọ wá fún information tó máa fi bayé èèyàn jẹ́ tó máa ní jẹ́ kí n lọ wá information kan kàbí èébú kan tán ti bú rí kémi náà máa replay rẹ̀ kí n máa rí òun fún mi promotion ni èébú táwọn kan ti bú mú tuntun so èmi ò kí lo nǹkan tí àwọn ènìyàn bá ti sọ sẹ́yìn èmi ò kí ṣe ohun táwọn èèyàn bá ti fi búyàn èmi ò kí lò mí ní ìdí ẹ̀mọ́ tuntun ni mo máa ń fẹ́ ẹni tó bá ṣùọ̀ fún ẹ tó mọ̀ pé ó ṣùọ̀ fún ẹ burúkú ó le fún ẹ ó ní láti máa gbé information kan pé òun wá information yàn ká àbó orí mi kí n táàgì picture èèyàn mẹ́yìn mi rí kí n gbé picture mi èèyàn sẹ́yìn mi àbí ẹni tó bú mi kí n mú picture kí n táàgì ẹ̀ mọ́ fọ́tò kí n wá máa drag ẹ̀ so ń láyé tó máa mẹni tí mò ń bá wí ìwọ gan mọ̀ pé mo máa ń ju ṣọ́ọ̀bù ìwọ gan mọ̀ pé ṣọ́ọ̀bù rẹ tọ́ mi pé mo máa ń ju lámbà gidi lámbà ayé so tán bá rojọ́ fún yín ẹ máa wà kí ẹ fún ẹ mọ́ déédéé dájọ́ bí a kò pe màmá kò bí wọ́n léèrè mo tún gbé wọn sórí kọ́pẹ̀ léèyàn kan mo tún sọ fún wọn pé kó fún mi láka nọ́mbà wọ́n ní kí n send ẹ̀ sáwọn pé wọ́n ti blọ́ọ̀kì àwọn mo ní wáì tó ṣe máa blọ́ọ̀kì wọn pẹ̀lú dúdú tí wúmà ẹ̀ náà tó ṣe fún ẹ wọ́n ló blọ́ọ̀kì àwọn dànù mo ní ẹ fún mi ní account number rẹ̀ wọ́n ló ti blọ́ọ̀kì ẹ̀ ó ti blọ́ọ̀kì àwọn báwo ló ṣe blọ́ọ̀kì yín báwo ló ṣe blọ́ọ̀kì yín ẹ gẹ́ẹ̀tì ẹ̀ fún mi náà ẹ bá mi wá lọ́bìnrin jọ́ tí mo ti ń béèrè account number lọ́wọ́ wọn tó sọ fún mi pé ó ti blọ́ọ̀kì àwọn wọ́n ní email kan ló fi ń gbà ó ti blọ́ọ̀kì àwọn bẹ́ẹ̀ kí n sẹ́ndì ẹ̀ sáwọn àwọn náà ní kí n sẹ́ndì ẹ̀ sáwọn kì í sáwọn náà sanwó fún ẹ mo rò pé àwọn náà san owó yẹn àwọn náà ní kí n sẹ́ndì owó yẹn sí ọ̀dọ̀ àwọn màmá ni so tó bá rán ìyálà ìyá ẹ̀ torí pé ìyálà ìyá àti ẹ tí ò jọ ẹ lójú bàbá ńlá kú bàbá ẹ tí ò jọ ẹ lójú tó ti mú bàbá ẹ tó drag ẹ tó gbé ìyá àti bàbá ẹ wá ìyá tó dẹ̀jẹ̀ lé lórí no matter tí òbí ò bá ṣe fún yàn bàbá ẹ kò no matter tí ò bá ṣe bàbá tèmi mo sọ fún yín níjọ́wọ́ bẹ́ẹ̀ ìyá tèmi ló tọ́jú àwa tí mo fi parí secondary school bàbá mi ò jẹ mí ní aṣọ débi ìwé ìgbà tí mo wà ní college of education mo ti marry ọkọ mi ló sponsor mi ní school tí n bá rí popsi mi tó bá kọjá ni popsi mi máa ń fún mi ní owó tán bá ń lọ ni popsi mi tó máa ń fún mi lówó ìgbà tí mo marry ni bàbá mi tó jẹ mí ìjọ tí mo ń ṣe introduction to engagement mi màmá mi ló gbé everything kì í ṣe bàbá tó bí mi bàbá mi dẹ̀ wà ńbẹ̀ bàbá mi wá because màmá tèmi ò kì í ṣe ẹni tó máa kọ́ dúró di ọkùnrin kó tó jẹun kì í sí ẹni tó máa ń dúró di ọkùnrin kó tó jẹun because òun gan kátó lójú ayé tiẹ̀ tó ló níṣẹ́ lọ́wọ́ tó ń ṣe kò dàbí ìyá ẹ̀ tó ń rìn kiri tó jẹ́ pé olóṣó náà fi ṣiṣẹ́ wọ́n ti sòbò di transformer tán ń pínná kiri
ìyá tèmi níṣẹ́ tó ń ṣe ó ní ọjà tiẹ̀ tó ń tà ìyá tèmi ò kì í sùn ó ilé òkìlẹ̀ mọ́ bá ìyá mi ní orí bẹ́ẹ̀dì á ti lọ màmá tèmi ló ṣe gbogbo nítorí tí mo ṣe pátá ìyá mi ló ṣe bàbá mi gan tún bínú wípé kílé tí wọ́n sọ fún wọn dẹ̀ sọ fún wọn pé kílé tí wọ́n jẹ́ kó jẹ́ pàdé torí pé ọjọ́ tí ọkọ mi mú date kéèyàn sọ pé sátidé eléyìí sátidé tó tẹ̀lé ni mo ṣe n tó fi mọ̀ pé ìyá mi gbé dání nìyẹn kì í ṣe pé ẹni tó lówó híì bẹ́ẹ̀ yẹn náà o ìyá mi ò so lówó o bọ̀ kò tòṣì láyé kò jìyà kò sẹ́ni tí ò kì í rí ìdojúkọ nínú ayé ṣùgbọ́n kí àtọrọ jẹ ó dẹ̀ ń gbìyànjú lórí ọmọ èèyàn mú déètì ní sátidé tó tẹ̀lé náà dẹ̀ ṣe everything wọ́n ti pa alága ti wá everything tẹ́ǹtì sátidé tó tẹ̀lé màmá mi ló ṣe gbogbo ẹ̀yán gbogbo tí àwọn fámílì ọkọ mi jẹ́ ńjọ́ náà àwọn náà ṣe gbogbo everything pátápátá màmá mi ni bàbá mi ò fi ṣe ń gbá sílẹ̀ nínú ẹ̀ kò dẹ̀ sí kankan nínú wa tó rúdù sí bàbá torí ó níyàwó méjì ni kò dẹ̀ sí ọmọ kankan ọmọ ìyálé ni ọmọ ìyàwó ni tó rúdù sí bàbá wa kò sí anybody tó kọjá ayé rẹ̀ níwájú bàbá ṣé ìyá mi kò tí ta tó ẹ̀gbọ́n ìyá tèmi tó mú mi sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá tèmi ń ló mú mi sí ọ̀dọ̀ ní ìrè tí n bá ní mo gbèrè ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá mi mo gbé ìyàwó wọn kékeré ló kọ́ mú mi ìyẹn gangan ó lo education mi díẹ̀ torí mo mọ tí ojú mi rí ní kékeré mo mọ ìlà kọjá mi ní kékeré aago 12 ni màá tó dé school ní African Church tó wà ní Poly Junction ní rèé Church Africa yẹn school primary school bẹ́ẹ̀ ni mo kọ́kọ́ dé sí àwọn ṣọ́ọ̀bù tó wà ńbẹ̀ ni mẹ́mẹ́ ló ń ta gbá náà tá máa ta mẹ́mẹ́ àtago 4 aago 4 ìdájí lèmi àti woman yẹn ti máa lọ ṣọ́ọ̀bù àwọn ọmọ tí ẹ máa sùn nínú ilé school olówó náà lọ kidfac school náà lọ kidfac private school náà lọ àwọn máa sùn èmi máa wá sí ṣọ́ọ̀bù tá máa wá bú ẹ̀wà tá máa lọ fi sí mẹ́mẹ́ máa gbé lọ sílẹ̀ ẹ̀rọ tí máa lọ máa nu aago ló ṣe gbogbo máa gbé mẹ́mẹ́ lé náà tílẹ̀ bá ti mọ́ màá sáré ti lọ bọ́ síbi kọ́nà kan màá sáré lọ wẹ̀ aṣọ school ni máa fi kiri mẹ́mẹ́ kí n tó lọ sí school aṣọ school ni máa fi kiri máa fi aṣọ school tèmi ni máa fi kiri bẹ́ẹ̀ ni expensive school ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín kidfac tó wà lọ́nà Kírun ń làwọn ọmọ ẹ̀ méjèèjì lọ school tèmi ń lọ public school ni tó tún wà ní ẹ̀yìn ṣọ́ọ̀pù ni torí ṣọ́ọ̀pù tá a tán tà yẹn ṣọ́ọ̀pù tó ti ń tọ́jà yẹn church ló ní gbogbo bẹ̀ yẹn African ẹni tó bá mọ̀ ní rè African school tó wà ní African school tó wà ní rè African church gan pẹ̀lú inú church náà ní school wa iwájú ṣọ́ọ̀bù wa gangan ní ṣọ́ọ̀bù ní school ní lẹ́yìn rẹ̀ àwọn ṣọ́ọ̀bù tán máa ń kọ́ àwọn ṣọ́ọ̀bù tí church máa ń kọ́ aṣọ school ni mo máa fi kiri máa kiri mẹ́mẹ́ lẹ́ẹ̀mejì láàárọ̀ kí n tó lọ sí school aago 12 ni mo máa dé school máa tún jẹ ìyà wọn tún nà mí èmi ni màá tún tètè kúrò ní school torí wọ́n ti ṣe èkuru kalẹ̀ kí n tó dé lọ́sàn màá tún gbé màá tún kiri lọ màá kiri èkuru bí ẹ̀ẹ̀mejì ebi apá mi tẹ́bi a máa pa mí tí gbogbo ẹnu mi máa gbẹ tí mi ní tí jẹun kò sẹ́ni tó jù òrí inú ayé wọ́n tún nà mí màá tún dé mi mo tún máa fọ agolo nígbà tí mo tún kúrò níbẹ̀ yẹn ńkọ́ tí wọ́n fẹjọ́ sùn bàbá pé tí wọ́n ṣe fọ́mọ yìí pọ̀ níbẹ̀ yẹn o tí wọ́n fẹjọ́ sùn bàbá pé ìtó jẹ́gbọ́n ìyá mi gangan chairman níra ó jẹ́ chairman former chairman níra gbìjì ni lóò ti kú former chairman níra gbìjì wọ́n tún pè mí inú ilé chief SM Afọlábí gangan Google rẹ̀ chief SM Afọlábí ibẹ̀ ni mò ń gbé nígbà yẹn inú chief SM Afọlábí nọ́mbà wa mú mi kúrò lọ́dọ̀ ìyàwó mú mi wá sí sọ́dọ̀ wọn lókè lọ Google chief SM Afọlábí wọ́n wà lára PDP ni wọ́n wà lára àwọn tí wọ́n pa nígbà tán pa àwọn Bọ́lá Ìgè ibi tí mo gbé nu fáwọn tó bá mọ̀ mí Ọpẹ́yẹmí I'm here fáwọn tí ò bá dá mi mọ̀ àtàwọn tó dá mi mọ̀ dáadáa àwọn aṣọ tó ṣe fún mi nínú ilé yẹn fún yín so kí wá ní títí ẹ tán tó wá di ó mọye trauma mi ò tún gbé sórí gbogbo yẹn mo ti gbàgbé ẹ mi ò rántí ẹ ẹ̀kọ́ náà kọyàn ọwọ́ báyìí ni máa fi lọ́ta ọwọ́ ni máa fi lọ́ta ṣé wọn lówó lọ́wọ́ ni ṣùgbọ́n torí pé sí níyàwó wọn tó jẹ́ ìyálé tí ọmọ wọn bá ń bọ̀ báyìí á máa sọ fún mi pé kí n fi orókún mi kí n kọ́kọ́ máa fi rìn wá kíun níta pé tóun bá sí géètì lásán pé tí àwọn bá sí géètì
tó ń bá tí ń bá gbọ́ yẹ tí ń bá sí gate tí mi bá gbọ́rọ̀ gate lásán tí ń bá mọ̀ pọ́n lóde wọ́n máa nà mí máa dá mi kúnlẹ̀ ni tí ń bá sí ẹsẹ̀ kékeré kan báyìí wọ́n máa dá mi sórí àga báyìí ọmọ wọn máa nà mí bí wèrè pẹ̀lú bẹ́ẹ̀tì wọ́n á nà mí bí nínàkúnà ṣé mo dá ìyá mi lẹ́bi àbí mo dá bàbá mi lẹ́bi kí wọ́n máa dá ìyá mi lẹ́bi mi ì dá ìyá mi lẹ́bi mi ì dá bàbá lẹ́bi lóòótọ́ èmi náà sunkún nígbà náà wọ́n nà mí bí wèrè wọ́n máa ní kí n fi orókún mi báyìí kí n máa fi rìn wàá bá wọn ní ẹnu géètì lọ sí ilé Afọlábí lọ bèrè fáwọn tó bá mọ ilé Afọlábí ẹ lọ wo ìta yẹn ẹ wo láti inú ilé kéèyàn wá máa fi ẹsẹ̀ rìn forókún rìn lọ sí ẹnu géètì lẹ́nu kọ́ńpáàndì níta bí inú ilé yẹn ṣe tóbi tó ilé tó yẹ pé ilé ńlá bíi méjì ló wà nínú ilé yẹn bíúdì tó tóbi burúkú kọ́ńpáàndì tó ṣe jẹ̀ràn kan ní kí n máa forókún mi rìn jáde tí n bá lọ sí school gan wo school ó fún wọn wá wájú ẹgbà tí mo tún kó lọ́dọ̀ sí ìyàwó primary school NUD primary school tó tún wà ní opposite ni mo tún lọ torí mo máa tún padà sí gbogbo sí ẹnu ilé tán kí n tún tó lọ sí school mo brilliant in school gan nígbà tí mo wà primary school lọ sí NUD primary school NUD 1 lọ bèrè pé ṣé mo gbapò number 2 rí mi gbapò kejì rípò kíní ni mo máa ń gbà èmi àti díẹ̀ kan la máa ń dùn kúbúrà kò dẹ̀ sí wọn kì í bá àwa méjì ya máa mú pò kíní ni àwa méjì ya máa mú pò kíní yẹn àyà dìímú ni àyà máa mú ipò yẹn mi ò gba ipò kejì rí nígbà tí mo wà primary school NUD primary school 1 ni mo ti jáde ní rè so ta ni orí ìdojúkọ wọ́n máa nà mí bí kúkú bí ìyá náà bá fẹ́ nà bẹ́ẹ̀ àná fẹ́ pamọ́ pò ni ta ni ò jìyà tó bá rẹ̀ mí wọ́n ní wọn kì í lo oògùn torí àwọn jípa àwọn church apostolic faith wọ́n yìí lo oògùn màmá mi máa sọ fún mi pé ẹ̀kọ́ ni wọ́n ń kọ́ ẹ lẹ́kọ̀ọ́ ni kí n má bínú ṣé mo dá ìyá mi lẹ́bi àbí mo dá bàbá mi lẹ́bi ṣé mo dá ìyá lẹ́bi àbí mo dá bàbá lẹ́bi mi ì gbọ́dọ̀ ìyá mi ì gbọ́dọ̀ bàbá mi gbàrà tí bàbá Fọlábí kú tí bàbá lọ mú ìyàwó tí bàbá náà padà kọ́lé tiwọn tí bàbá kọ́lé tiwọn tán kó kúrò nínú ilé Afọlábí lọ́dọ̀ ẹ̀gbọ́n wọn táwọn náà torí ẹ̀gbọ́n ni wọ́n kó lọ sílé tiwọn wọ́n wá lọ mú ìyàwó wọ́n mú ìyàwó sọ́dọ̀ ọ̀dọ̀ ìyàwó ni mo gbé tí mo ti kúrò wọ́n mú wá sọ́dọ̀ ìyálé so wá possible báwo mo ṣe fẹ́ rìn láàrin ìyàwó àti ilé ìgbà tán kọ́lé wọn ojú mi rí máa bò nígbà tán kọ́lé yẹn mo mọ tí mo máa ń ṣe tí màá máa lọ bẹ̀ tán máa lọ dáná tí máa lọ ṣe gbogbo ẹ̀ tí máa gbóúnjẹ lọ bẹ̀ ilé yẹn ìgbà tán kọ́ tán mi ò gbé bẹ́ẹ̀ mi ò gbénú ilé yẹn mi ò gbé bẹ́ẹ̀ ìjà kúkú kékeré kan náà sọ kalẹ̀ ń tàmì yẹn tí mo kúrò ń bẹ̀ wọ́n mú mi lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n tiwọn náà obìnrin tó ń gbé nígboro torí pé ọ̀dọ̀ ìyálé àti ìyàwó mo ti wà ń bẹ̀ báyìí ọ̀dọ̀ ìyàwó mọ́ ti mú mi kúrò wá sọ́dọ̀ ìyálé àwọn méjèèjì ti wá parapọ̀ sínú ilé kan ṣé mo wá lè gbé láàrin wọn wọ́n wá nǹkan kúkú kan sọ kalẹ̀ ni wọ́n ní kí n máa wá sí ìgboro mo wá lọ ń gbé nígboro torí school mo ti wà ní BHS ọmọ àǹtí mi kò sẹ́ni tí ojú ò rí nínú ayé kò sẹ́ni tí ó jìyà kò sẹ́ni tí ò ní emotional trauma tó nurse dó wọn rape mi o wọn fi tipá bá mi lò torí mi ní òrìnrìn tí wọ́n fi rape mi ìyá mi ò dẹ̀ gbé mi jùlẹ̀ wọn gbé wa jùlẹ̀ ìyá wa ló tọ́jú wa ṣùgbọ́n bàbá kọ́ a dẹ̀ ti torí ẹ̀ ká bú bàbá a ti torí ẹ̀ ká rúdù sí bàbá níwọ̀n tá a bá tún rí bàbá wa gan tán bá wálé gan inú wa tún máa ń dùn ní pé àti ẹ̀ ti rí bàbá wa pé